Assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuh. Òkè gbogbo ayé ló Ògbómọ̀ṣọ́. Gbogbo àtàn tẹ̀lé òdodo Ọlọ́run ní paná àlùbáríkà gbogbo wa. Òkè kíláàsì máa lọ. Mo rí fídíò kan tí bàbá Olúwo ṣe. Mo rí fídíò kan tí bàbá Olúwo ṣe. Bàbá Olúwo tó bá jẹ́ pé lóòótọ́ lẹ kéwú tẹ̀sí mọ kéwú tí kéwú yín sì yé yín. Al-Qur'an tí gbogbo wa ń tẹ̀lé ó sọ fún wa pé ẹni tí ibi rẹ̀ bá ti wọ́ kò gbọdọ̀ já síwájú. Ẹ̀yin wá ń bi ọ̀rọ̀ Al-Qur'an ẹ̀yin ń bi dànù. Ṣé bẹ́ẹ̀ lọ Saudi Arabia? Ṣé ẹgbẹ́ rí bẹ́ẹ̀ ṣe ẹ̀sìn wọn bíbẹ̀? Ṣé ìbí ẹni tó wọ́n náà fi jẹ́ olórí Saudi tẹ́ ẹ lọ ni? Kí ṣe náà? Ẹ̀yin lẹ́yìn wá ń sọ pé ìmáàmù ọgbọ́n máa tán máa tẹ́ lọ ẹnìkan kan ò lè yọ ọ̀gbẹ́ni bá lóhùn ó yọ yóò parẹ́ ẹ̀yin gan ó parẹ́. Yes, ẹ̀yin gan ó parẹ́ torí tẹ́ ń sọ fún wa ni pé gbogbo ẹ tí bá ti ṣàbúrú kó mọ ṣàbúrú rẹ lọ kò sẹ́ni tí ó yẹ lọ́wọ́ rẹ wò. Kí ló dé? Níjọ́ ẹ ti ń sọ̀rọ̀ ń wò kí ló kàn wá pẹ̀lú wò? Mélòó ni ìwò yín tẹ́ ń pọ́nlé? Mélòó ni ìwò yín tẹ́ ń pọ́nlé? Ẹ sì lẹ́yìn fẹ́ràn àbá ọba Fọlábí Gándì. Níjọ́ wọ́n ti fi àbá Fọlábí Gándì ṣẹ̀sìn ṣé bẹ́ẹ̀ ń bẹ láyé abẹ́ ti dòkú ni? Ẹ dòkú náà. Ẹ rí èsì ẹ̀kan fọ̀ níjọ́ náà lọ́hùn. Téèdì sí dájúdájú gan ẹ̀yin gangan al-munafiki nìyí. Ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run sì máa ń san fún àwọn munafiki yóò san fẹ́yìn náà. Ó ń jàǹbá ayé nìyí. Àbá Olúwo ó ń jàǹbá nìyí. Ẹ di ìwo yín mú ká di Ògbómọ̀ṣọ́ wa mú. Ẹ kì í sọ ọmọ Ògbómọ̀ṣọ́ Olúwo ẹ sì ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ Ìwó nìyí. Wàláhì ọmọ Ìwó nìyí. Sẹ́ẹ̀mẹ́rin Ògbómọ̀ṣọ́ ni. Ẹ jẹ́ kí ọwọ́ yín kó máa mọ ní ìwo yín o. Ẹ má náwó débi tí ẹ̀kẹ́ náwó dé kẹ́ má kàn àbùkù. Ta ló mọ̀ yín rí? A mọ̀ yín rí náà. Kí ló kàn pẹ̀lú pé Olúwo kan nìyí àbí Olúpatìjì kan nìyí? Sáà mọ Olúwo yín rí ni. Àwọn òjẹ́ lábẹ́ Olúwo rí náà. Abẹ́ àbá Fọlábí Gándì làwa ti ń ṣe ìṣẹ̀mí ayé wa láti sì ń lo dáwọ́là wa tọ́lọ́hun sì ní bàjẹ́. Gbogbo ẹni bá sì gbèrò kó burú fún àbá Fọlábí Gándì yóò burú fún tọmọtọmọ ni. Gbogbo ẹni bá ń kí Ògbómọ̀ṣọ́ dàrú gbogbo ọ̀ràn rẹ̀ kò ní sóríire. Gbogbo ẹni bá Ògbómọ̀ṣọ́ jẹ́ àtàrà ọmọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọdọ́mọ nípele kẹwàá nígbésí ayé wọn sì máa dàrú. Kí wá ló dé? Kí ló kàn yín? Kí ló kàn yín? Wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ní ìsìn báyìí. Ẹ̀rí ọ̀rọ̀ sọ sí. Ṣé bá níbi yẹn wọ ni? Àbá Olúwo àtẹ̀sẹ̀ yìí a jẹ́ pé ògùn kan ti mẹ́yìn náà.